Bọ̀gùn bàbá pẹ̀lú màmá ò kọjọ́ ẹ̀ kó lè pẹ́ láyé. Bọ̀gùn bàbá pẹ̀lú màmá ò kọjọ́ ayé ẹ̀ kó lè dùn. Bọ̀wọ̀ fún bàbá pẹ̀lú màmá ò kọjọ́ ẹ̀ kó lè pẹ́ láyé. Ohun tá a bá fi sílẹ̀ ńlá máa ká. Láti gbẹ́gbẹ́ ọmọ rẹ̀. Ẹnì kan ò ní gbélé ayé kó gbàlúbọ́sà o, kó sọ pé òun. Mo kí ọba ọlọ́run olódùmarè àṣẹ̀dáyé àṣẹ̀dá ọ̀run. Ìwọ ló fún wa ní ìwàláàyè lọ́jọ́ tòní tó sọ pé ká máa ṣẹ̀mí lórí ilẹ̀ ìpẹ̀. Kábíyèsí olódùmarè àjúbà rẹ o. Ó kẹ̀kọ́ láyé. Bọ̀wọ̀ fún bàbá pẹ̀lú màmá o, kọjọ́ ayé ẹ̀ kó lè dùn. Bọ̀wọ̀ fún. Àwa ò ní dàbí odò tó ń ṣàn tí kò bójú wẹ̀yìn, torí Yorùbá sọ pé odò tó ń ṣàn tí kò bójú wẹ̀yìn irú odò bẹ́ẹ̀ ńṣe ló máa ń gbẹ nítorí pé ó ti gbàgbé orísun rẹ̀. Bàbá pẹ̀lú màmá ò kọjọ́ ẹ̀ kó lè pẹ́ láyé. Ìdí nìyẹn táwa fi ń fi ọpẹ́ ìyìn àti ògo fún Ọlọ́run Olódùmarè lọ́jọ́ tòní pé ó ṣe o tó mú wa wà láàyè títí di àkókò yìí. Bọ̀wọ̀ fún bàbá pẹ̀lú màmá rẹ̀ kọjọ́ ayé ẹ̀ kó lè dùn kó lè lárinrin o. Wẹ́rẹ́ ni mo dé bí eji alẹ́, wàrà ni mo dé bí eji ìyálẹ̀ta sórí ètò yín ètò wa, ètò Káròǹwé láti iléeṣẹ́ Mighty Solution Television. Ọmọkọ́mọ tó bá fojú di fádà ẹ̀ o. Àbámọ̀ tó bá yájú sí màmá ẹ̀ o àti ìṣòro. Èní ni ọjọ́ kẹta oṣù kọkànlá ọdún 2024 ìpínlẹ̀ Ògùn la wà tá a ti ń dá bí ẹdun tá à ń rọ̀ bí òbẹ̀. Lọ́jọ́ iwájú o. Bọ̀wọ̀ fún bàbá pẹ̀lú màmá rẹ̀. Inú wa máa ń dùn bínú ẹdún ṣe máa ń dùn bó ṣe ń bọ́ látòrí igi gan sí òmíràn. Bẹ́ẹ̀ ni òbẹ̀ náà inú ẹ̀ máa ń dùn bó ṣe ń fò káàkiri lójú ọ̀run. Bẹ́ẹ̀ ni inú wa ṣe máa ń dùn nígbà tí a bá rántí pé à ń mú ètò ọlọ́kan òjọ̀kan wá sí etígbọ̀ yín láti iléeṣẹ́ Mighty Solution TV. Kì í ṣe nítorí ẹ lọ́mọ nìkan là ń sọ o. Ó jọjọ kan ló fi jù ẹ lọ péré. Rántí gbàgbà kan ẹ lọ́jọ́ kan o. Ohunkóhun tá a bá ṣe ságbà o. A kì í bíni sáyé ká má lórúkọ orúkọ tèmi ni Ọlátúnjí Àlàmú. Ìkòyí ẹ̀ṣọ́ ni mí ọmọ adìílẹ̀ ìdógun ìmìnìṣẹ̀rẹ́ Ìkòyí ọmọ agbọ̀n ẹ̀yùn. Ẹ̀ṣọ́ òrìkúsá ni mí ọmọ adìílẹ̀ kíkú tó dé. Èmi lọ́mọ jagunjagun tí ń jíṣẹ́ ogun fọ́ba. Tẹ́ ẹ bá pè mí ní Ìkòyí màgbótì kan ará ìjámọ̀ èmi ni mò ń jẹ́ bẹ́ẹ̀. Ọmọlẹ́yìn ẹ̀ á ṣe irú ẹ̀ fún ẹ lọ́jọ́ kan o. Ohun tá a bá gbìn lóko ẹni. Òun náà la ó pọ̀ lọ́jọ́ iwájú. Ohun tá a bá ṣe sílẹ̀ là máa ń dé bá. Àṣesílẹ̀ òun làbọ̀ wá bá ẹ̀rọ àṣe. Kí la fẹ́ rí wí kí la fẹ́ rí sọ lónìí lórí ọ̀rọ̀ Káròǹwé. Àṣìwí ò táṣì sọ lórí ètò Káròǹwé lọ́jọ́ tòní. Ìrẹ́jẹ ò sí nínú fọ́tò. Bó bá jẹjọ kọ́ ló máa bá ẹ o. Olóògbé Alhaji Síkírù Àyìndé Barrister la fi ń ṣẹ̀jú ẹ̀ lórí ètò lónìí. Lọ́jọ́ tí fọ́tò máa yọ jáde o. Ẹ̀yin àgbàlá. Àní kí la fẹ́ rí wí kí la fẹ́ rí sọ lọ́jọ́ tòní lórí ètò ẹ tẹ́tí ẹ̀yin ará ilé kẹ́ máa gbọ́. Àgbáyé máa ṣe jáwọ́dé jẹ́ o. Ẹ̀rọ ti pẹ́yìn ló ń dà púpọ̀. Ọmọdé ń bọ̀ wá. Ṣáájú kí n tó sọ àkórí ètò wa tòní mo kẹ́yìn ará ilé mo kọ́kùnrin mo kóbìnrin mo kọ́mọdé mo kágbàlagbà arúgbó ilé mo kí yín o ọkùnrin ilé mo kí yín o lọ́kùnrin lóbìnrin mo kí gbogbo yín ẹ káàbọ̀ sórí ètò wa tòní.
káròyé. àdàgbà bóyá o ohun tá a bá fi níjẹ ẹ̀yà ọ̀rọ̀ kan ní ó dà lọ́jọ́ iwájú o. mo ní kí la fẹ́ rí wí kí la fẹ́ rí sọ lọ́jọ́ tòní lórí ètò káròyé. òun náà ni pé kí lójúṣe òbí láti lè mú kí àwọn ọmọ wọn wà láàyè àti pé kí wọ́n wúlò fún ara wọn kí wọ́n sì wúlò fáwọn òbí pàápàá. ó sẹ́ni tó mórí ọlọ́lá lọ́la o gẹ́gẹ́ bí orúkọ Ojuse sábẹ́jẹ́ alájà yorí máde mú àdìgá ní òní ọlọ́lá tó sọ bọ́ba. mo ní kí lójúṣe ẹ̀yin òbí láti mú kí àwọn ọmọ yín wúlò fún yín lọ́jọ́ iwájú kẹ́ lè jẹun wọn apá kejì. àdúrà àyíndé rin bẹ́ẹ̀dẹ́ parí rẹ̀ bẹ́ẹ̀ lọ́wọ́ wọn àwùjọ rẹ̀ àwọn orí olówó. títí ni wọ́n máa ṣe dúpẹ́ fún ẹ àmúdáwá ṣubú ra mọ̀ dúpẹ́ àtorúkọ ń ròyàn lọ́ládé. káwọn ọmọ tó lè wúlò á jẹ́ pé àwọn ọmọ ọ̀hún ti ní ìwà kan tó dára èyí tí wọ́n ti kọ́ látọ̀ ara wa tá a jẹ́ òbí wọn. àwùjọ rẹ̀ àwọn orí olówó. ojoojúmọ́ làwọn ọmọ wọ̀nyí ń wo ìwà wa àti ìṣe wa ìyẹn àwa tá a jẹ́ òbí. ẹ jẹ́ kí n kọ́kọ́ lọ sọ́dọ̀ àwa bàbá náà irú ìwà wo àti ìṣe wo làwọn ọmọ mọ̀ wá tá a máa ń ṣe tí wọ́n sì ń kọ́ṣe wa lójoojúmọ́ ìyẹn ni pé irú ìwà wo gan-an ni wọ́n ń bá lọ́wọ́ wa irú ìwà wo gan-an òun ni wọ́n mọ̀ wá mọ̀ tí wọ́n ń kọ́ látara wa ìyẹn àwa bàbá. One good turn deserves another. ọmọdé ò tó pẹpẹ ò tàbí. táwọn ọmọkùnrin wa òun ló dùn mí jù torí pé púpọ̀ nínú wọn àtọ̀dọ̀ àwa tá a jẹ́ òbí wọn lọ́kùnrin ìyẹn àwa bàbá ni wọ́n ti ń kọ́ púpọ̀ ìgbà oríṣiríṣi. gbàlagbà wà á kéde rárá kò fún mi mú fún ọ lákèrè. agbóríyìn fẹ̀yìn bàbá kan tó rí pé ẹ ti fi ìwà tó dáa kọ́ àwọn ọmọ yín ìyẹn sì hàn nínú ìwà àti ìṣe àwọn ọmọ yín torí pé gbogbo ohun tí wọ́n ń dáwọ́lé òun ló ń já sí rere àti pé wọ́n ń ṣàṣeyọrí ní ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan tí wọ́n ń ṣe. a kí yín ẹ̀yin bàbá a gbóríyìn fún yín fún akitiyan yín láti fi ìwà yín tó dára kọ́ àwọn ọmọ yín. elódò lọ́jọ́ kọjọ́ lọ́mọdé lágbà ẹ̀gbá yẹn bí kọ́gbọ̀n ìṣítí lórí wà á ìdè. àmọ́ àwọn ọmọ kan wà tó jẹ́ pé láti ọwọ́ àwọn bàbá wọn ni wọ́n ti jogún ìwà burúkú. ẹ jẹ́ ká gbé àwọn ọmọ tó jẹ́ pé wọ́n mu oògùn olóró yẹ̀ wò ẹ jẹ́ ká gbé wọn yẹ̀ wò ẹ jẹ́ ká gbé ìṣẹ̀yẹn wọn yẹ̀ wò yàtọ̀ sáwọn ọmọ tó ń mu oògùn olóró àti àwọn ọmọ tó ń lu jìbìtì lórí ẹ̀rọ ayélujára mò ń bọ̀. sún fún mi bàbá oníkàlẹ́ńdà ò báwọlé náà bá kọ́ ìrì ń kọ́ ó sì ń sọ pé kọ́mọ náà. púpọ̀ nínú àwọn ọmọ wọ̀nyí ló ti jẹ́ pé ọwọ́ àwọn òbí tó bí wọn lọ́kùnrin àwọn ni wọ́n ti kó oríṣiríṣi àwọn ìwà yìí. òtútù tó bá ṣẹ̀yìn débi ìnínílá òkú máa lóhun méjì àbí kó ijú. àbí bàbá tó jẹ́ oníṣẹ́ ọwọ́ tó jẹ́ pé ń ṣe ló ń lo àwọn ènìyàn ní jìbìtì tán bá gbéṣẹ́ fún un kò ní láǹfààní àti ṣé irú ẹni bẹ́ẹ̀ tọ́mọ ẹ bá rí ṣé kò ní máa hurú ìwà tí bàbá náà hù. ìbínú tẹ̀rí ẹ̀yẹ lẹ́gbẹ́ kò mọ̀ kó lówó òun ò máa lágbára o. àbí bàbá tó ń mu sìgá tó ń mọtí àmúyíra tó ń já sí kọ́tà ṣé táwọn ọmọ ẹ̀ bá rí ṣé wọ́n ní kọ́ ìṣe àti ìwà bàbá náà kán máa fi hùwà irú ìwà yóò dáa. má tán ní sùúrù dèbí bóyá ju má jẹ́ kó tà àti ẹ̀ṣẹ̀. tí òbí kan bá ń hurú àwọn ìwà báyìí kò dájú pé irú òbí bẹ́ẹ̀ ó ṣetán láti gbádùn ọmọ ẹ̀ lọ́jọ́ iwájú nítorí pé ó ti fi ìwà tí kò dáa ó ti fi kọ́ ọ. ẹ̀yin bàbá tí ẹ fẹ́ kí àwọn ọmọ yín jẹ́ ọmọ gidi ẹ níṣẹ́ púpọ̀ láti ṣe
lẹ́yìn tí ẹ̀yin fúnra yín bá ti yára yín wò pé ìwà yín dáa àti pé àwọn ará àdúgbò tẹ́ ń gbé lọ́dọ̀ wọn náà sọ pé ìwà yín dáa, síbẹ̀ ẹ sì níṣẹ́ púpọ̀ láti ṣe láti lè máa kíyèsí àwọn ọmọ yín. Tó bá di ìgbà míì aláǹfààní àti máa sọ àwọn nǹkan tó yẹ kẹ́ ẹ máa ṣe láti kíyèsí àwọn ọmọ yín. Ibí la máa fi ètò tòní rọ̀ sí. Tó bá di ọjọ́ míì àátún bẹ̀rẹ̀. Lẹ́ẹ̀kan sí, orúkọ tèmi ni Ọlátúnjí Àlàmú. Ìkòyí ẹ̀ṣọ́ ni mí, ọmọ adìílẹ̀ dógún. Ẹ lè pè mí ní Mr Solution. Ó dọjọ́ míì, ọjọ́ rẹ̀.